Ó kí gbogbo ẹ̀yin ojú tí ó ń wò mí ní àkókò yìí pé ẹ kú déédéé wòyí o. Inú mi dùn pé kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ra wa, ṣùgbọ́n mo fẹ́ tan ìmọ́lẹ̀ sáwọn nǹkan kan torí pé irú ètò tí a fẹ́ ṣe yìí kò tí ì wáyé rí lórí ìkànnì wa kankan. Tó bá dẹ̀ wáyé rí kì í ṣe bí eléyìí. Ohun tí a wá fún lónìí kì í ṣe tọ̀rọ̀ gbéyàwó, kì í ṣe tẹ̀sìn, ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ẹ̀fúra. Pàápàá àwọn ọmọ kóòtù òjíire, akàwé ni o, àkàwé o, a wà nínú ìjọba o, a sí nínú ìjọba o, ìránṣẹ́ Ọlọ́run ni wá ni a kì í sí ìránṣẹ́ Ọlọ́run, wòlíì ni àbá àfáà, pásítọ̀ ni wá àbí imam, ohun tó wù kó jẹ́ ká jẹ́. Eléyìí ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire, nítorí wípé ẹni tí iyẹ̀ ẹ̀ bá ra ó wà nínú ewu o, torí ìrè ríra ó pani ju ikú gan lọ. Bíbélì gan sọ ó ní àwọn èèyàn kú torí wọn ò ní ìmọ̀. Fún àkọ́kọ́ tèmi ó ṣerú ètò yìí fún àwọn ọmọ Yorùbá láti la ojú wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Àwárí o, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ rí ní iṣẹ́ àti rí nínú ìránṣẹ́ yìí, a pariwo ẹ̀ fáwọn èèyàn. Àwọn bàbá tó tún jù wá lọ kódà wọ́n tún gbé kalẹ̀ ní ètò pé ewu ń bọ̀ o. Àwọn kan wọ́n sọ̀rọ̀ wọn dọ̀ràn sí wa lọ́rùn o, wọ́n sì máa pa abẹ́ ń pẹran. Wọ́n ní rárá, bóyá yìí náà ti gbọ́ lọ́wọ́ olóṣèlú kan ló rán yín kẹ́ máa sọ bẹ́ẹ̀ níbi ọdún 4-5 sẹ́yìn. Ohun tí Olúwa ti fi hàn láti 2014, 15, 16 òun ló ń ṣẹlẹ̀ yìí. Torí pé ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá á sọ ti ẹ̀mí, á dẹ̀ sọ ti ara nú ẹ̀. Èyí tó jẹ́ tẹ̀mí nú ẹ̀ ó ní àwọn ìfihàn tó ti wáyé pẹ̀lú gbogbo ságbàsúlà tí ó fẹ́ ṣẹlẹ̀ tí lára ẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Ṣùgbọ́n tó yẹ pé iyè ríra bóyá wọ́n dẹ̀ fi ṣe wá bẹ́ẹ̀ ni nàláì irọ́ ni, kò lè wáyé gbàtàn sí rárá, kò lè rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ ń sáré ká nínú àwọn tán ní ò lè rí bẹ́ẹ̀ gan ti bá lọ. Ìwọ tó ń wò mí, mo gbàdúrà lórúkọ Jésù ò ní bá lọ o. Ràn ẹ̀mí àti wà ní bá lọ tẹbí táyà tọmọ ti ràn wá. Ẹ já síra wa létí o, pàápàá àyìn tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi. Ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀kọ́ bí ara sọ̀rọ̀ Yorùbá kó sà máa ṣèṣe ẹ̀ lọ kó máa pawó. Ó mọ̀ wípé tí abẹ́ afárá tó dúró lórí bá ń jóná tó sì ń gbádùn, nígbà tó bá jóná kàn lára, ó mọ̀ wípé gbogbo tó lóko jọ yẹn kò sí nǹkan kan. Inú ìdún pọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé nǹkan ìfẹ́ ṣẹlẹ̀. Ẹ já gbàdúrà, rárá olúkúlùkù kọjú àdúrà sára ẹ̀. Olúọgbọ́n ayé mi bá mi ṣẹ́. Lógun bá ṣẹ́ tán, àwọn èyí tó wà nílẹ̀ tó fẹ́ kó ẹlẹ́rú yìí ń kọ́ tí àwọn Fúlàní ti program ara wọn káàkiri. Àwa ti rí, a sì ti gbọ́, kódà àwọn ìwé wọn tán fi sọwọ́ síra wọn lédè èdè Fúlàní tán bá wa yí sí òyìnbó. Ìkan wà ń bẹ̀ wọ́n pè ní Fúlàní war threat. Ìkejì, your land or your blood. Ó bóyá o lè rí lórí ẹ̀rọ ayélujára lọ wá rí. Gbogbo ètò tí wọ́n ṣe sílẹ̀ náà ń ṣe lọ́wọ́ yìí pé kán fi nǹkan jẹ oko kébi pa wá ká má lè bá wọn jà. Ká bá tán bá gbógun dé, kí n má wulẹ̀ sọ̀rọ̀ torí àkókò tá a ní bí òpó. Ìwọ náà lọ kà á. Ǹjẹ́ o jámọ̀ pé gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí báyìí? Tí ìlú bá wà níjọ ń wà, tí ìbọn bá dún lẹ́ẹ̀mejì ládùúgbò tó ti ń ṣèṣìn, káwọn èèyàn tó tún wá bẹ́ẹ̀ yóò ṣe dáwọn yóò sá. Ẹ̀yin tẹ́ màdúrà gbà, àpè yín gbà yẹn. Nínú gbogbo àwọn tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn àdúrà, mountain of fire number 1 ni wọ́n. Ṣùgbọ́n wọn ò dojú àdúrà kan tí ń ṣe wá. Bí n bá fetí sí àwọn àdúrà tó ń pè, àwọn àdúrà àdájẹ ara ẹni. Nítòsí fa ni pé wọn ò gbàgbọ́ pé wú ń bọ̀. Tí a bá gbó nǹkan sókè pé lórúkọ Jésù ogun báyìí kó wọlẹ̀, yóò wọlẹ̀. Ṣùgbọ́n àdúrà tá à ń gbà ogun ìdílé. Ó dà ká gbàdúrà sógun ìdílé tí ń jà wá, ṣùgbọ́n tá a bá ogun ìdílé bá tán ogun orílẹ̀-èdè ń kọ́, ogun ilẹ̀ yìí ń kọ́.
ọ̀pọ̀ ọmọ Ọlọ́run náà ti pa, ọ̀pọ̀ pásọ̀ náà ti pa. Ẹ jẹ́ iye wa ó sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, iye wa kó sí. Àwa ò lóhun ìjàjàdúrà lọ, ṣùgbọ́n òun ìjà wa kì í ṣe nípa ti ara, ṣùgbọ́n ó ní agbára ní Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ tó ń sọ gbogbo èrò kalẹ̀ sí ìtẹríba àṣẹ Kristi. Kò sí ohun kan tẹ́nìkan lè ṣe tí àdúrà ò lè mú wálẹ̀. Kódà bọ́n bá sọ tẹ́lẹ̀ àmọ́ ríran, bàbá kan ti ẹni dá lásà lọ́dún yẹn, ó ní aládùúà lọ̀gá ríran. Bó bá ríran a lè fàdúrà yìí dànù, tó bá lálàá a lè fàdúrà yìí dànù, tó bá jàlá burúkú ẹni bá fàdúrà yìí nǹkan rẹ̀ dànù, ìyẹn sì ránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n kárí pé ibi ń bọ̀ ká yìí dànù. 2015 kó bá òun lóore ọ̀fẹ́ tí mo ní láti sọ̀rọ̀. Olúwa fi hàn àwọn ìránṣẹ́ Ọlọ́run pé ìbò tá a fẹ́ dì fẹ́ dogun. Àwọn ìránṣẹ́ Ọlọ́run bọ́ sórí igbó, ó lọ orí òkan bẹ̀rẹ̀ sí pé Olúwa àfógun, Olúwa àfógun, Olúwa àfógun. Ọlọ́run sì gbọ́. Lẹ́yìn ìbò náà ẹni tó ṣalákòóso jẹ̀gá láti máa sọ pé ń bo làwọn voice play prophet tó lógun máa jà tó wà. Ìdí nìyẹn ìwọ̀nba àdúrà tá à ń gbà pé kélé má ṣẹlẹ̀. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fàyè gbà pé wọ́n ò tún mú òun lókùrọ̀, wọ́n ò mú yín lókùrọ̀, ẹ jẹ́ kó ṣẹlẹ̀. Ṣé bó ló ṣẹlẹ̀ báyìí? Tí ò bá ṣẹlẹ̀ tá a bá tún fi àdúrà yìí dànù. Ntọ́ lomi ò máa sọ ni pé ṣe báwọn kan lọ sọ tẹ́lẹ̀, àwọn lọ́la ń ríran, àwọn làálàá. Ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run kò tiẹ̀ tẹ́tí sí àdúrà pé kó má ṣẹlẹ̀ báyìí. Ṣùgbọ́n a ti ń rí báyìí, a ti ń pariwo báyìí. Tí 2015 yẹn ìbá dógun lálẹ̀, ẹni tó sọ̀rọ̀ gangan orí òun ìbá kọ́kọ́ forí fàgbọ́n, òun náà bá kọ́kọ́ pa níbi tó ti ń sọ rìsọ́ọ̀tì ìbò. Ṣùgbọ́n Ọlọ́run ti dá sí kò jẹ́ kógun ṣẹlẹ̀. Ó wá lanu gbàgà, ó wá ní káwọn tó lé ògùn ó jàdà. Síbò láti ṣe yìí, òun náà lọ́lọ́run tún fi hàn wáyé. Ṣùgbọ́n àgbàdúrà pé a fẹ́ wàhálà. Ìwọ̀nba fírífírí láàrin bá àtẹ̀wọ̀n èèyàn pariwo lọ́tún ló sì mọ́yà àwọn tí àwọn Fúlàní ti pa. Gbogbo ohun tọ́lọ́run fi ń hàn táwọn ọmọ Ọlọ́run máa jòkó nínú igbó máa gbàdúrà láì fún wọn lówó, láì fún wọn ní nǹkan kan pé kó má ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ o. Ọlọ́run fúnra ẹ̀ gan ti bínú. Àwọn tí ó kú sí pa o. Gbogbo àdúrà náà tí ó kú sí ìwọ àtèmi ò ní sí mbẹ̀. Bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, bóyá orí YouTube ló ti ń gbọ́ àbórí Facebook, jẹ́ káwọn èèyàn míì náà gbọ́. Pásítọ̀, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó láti ká ọ lára o. Olúwa sọ fún mi gan rí láìpẹ́ yìí wípé prógráàmù tá a bá ṣe, àdúrà tá a bá gbà, akitiyan tá a bá ṣe tó bá ti kọjá ilẹ̀ Yorùbá, àṣedànù ni. Ó yà ọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ ni bólúwa ṣe wí nìyẹn. Ṣùgbọ́n láwọn wòlíì tán láwọn lọ́ ìlànà ti jù bẹ́ẹ̀ lọ, wọ́n lè ṣàṣeyọrí lórí ntọ́lọ́run sọ pé ní àṣedànù. Wọ́n lè fàánà tí wọ́n ṣe ntọ́lọ́run ò ṣe. Wọ́n lè máa pàṣẹ ntọ́lọ́run ò pa nítorí pé wọ́n ní ìmọ̀ agbárí tí ì ṣèmọ̀ inú ọkàn tí Ọlọ́run fi síbẹ̀, ìmọ̀ ọpọlọ lásán. Kárísímà kákan káràmásìkì nǹkan jù ká fi kó orúgbó lẹ̀. Àwọn wòlíì tí wọn kì í rí pé wù ń bọ̀, owó ń bọ̀ nìkan ni wọ́n ń rí, kán lè rí gbàánú ẹ̀ tó bá pé ó dé lóòótọ́. Ẹ jẹ́ ní sẹ́sẹ́nu lórí ọ̀rọ̀ wòlíì. Ẹ̀yin olóṣèlú, ẹ̀mí tó gùn ní sànyà, ẹ̀mí tó gùn ní náwó, torí agbára owó wà lọ́wọ́ yín nìsín. Ẹ rò pé bóyá ó ti dá bẹ́ẹ̀, àwọn Fúlàní ń fowó gba gbogbo ẹ̀ mọ́ yín lọ́wọ́, wọ́n ti mọ̀ pé owó lẹ́yìn Yorùbá fẹ́, wọ́n sì ń gbalẹ̀ lọ kọ́lọ́n tó dá sí i. Bẹ́ẹ̀gbọ́n wa ni mo lè pè ní bábúrò wa Sunday Igboho tó tún dìde ẹ̀ ń gbógun tì í. Wọ́n láàfáà tó níyàn ó mú gan ọmọ ẹ̀ níjẹ tí ìṣòro ń bọ̀, owó tẹ́ ẹ kó jọ kò ní ká tó wà nílẹ̀. Ẹni bá wà láyé ní náwó, gbogbo owó tán fún yín ọmọ bá wọn ṣe gbà á. Àṣírí tó wà bẹ́ẹ̀ ni pé Fúlàní kì í, ọ̀rẹ́ tó bá ní tí wàhálà bá dé òní ó kọ́kọ́ pa. Ìwọ tó bá dalẹ̀ Yorùbá tó lọ bá Fúlàní tó ń tàṣírí fún, wọ́n ti rí ẹ bí ọ̀tá náà wípé pélé yìí náà tí ó bá yí sọ́dọ̀ wa bí ó ṣe tàṣírí wọn fún ọmọ èèyàn nìyẹn. Nítorí fi pàfàǹjà nìyẹn o. Kẹ́ni tí ò dáwọn èèyàn ẹ̀ sí yóò sì wá dá wọn sí, wọ́n pàfàǹjà wọn jọba nílọrin. Nítorí fẹ́ ṣe fún gbogbo lẹ́yìn lẹ́yìn baálẹ̀ tó yé òye ẹ̀ ń gbà màálù ẹ̀ ń filẹ̀ fún wọn. Ó léwu torí pé ìwọ gan baálẹ̀ náà kọ́kọ́ pa tí wọ́n wàá gbalẹ̀ yín, wọ́n sọ àwọn odò lórí,
wọn àti ìpayín gan ti ń jọba mọ́ yín lọ́wọ́. Ẹ jẹ́ kí iye yín ó sí o. Ètò yìí mi ò ṣerú ẹ̀ rí, ṣùgbọ́n Ọlọ́run gbà pé kí n ṣe. Yorùbá ẹ ronú kọ́ o, ẹ dìde. Ilẹ̀ yín wọ́n ti fi mọ̀lúù gbà á, wọ́n ti sọ pé ilẹ̀ yín lọ́ràá, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ò serious. Bí adìyẹ làwọn ó pa yín, àwọn ó kàn máa báyàwó yín sùn, àwọn ọmọ yín sùn bí ẹlẹ́dẹ̀, wọ́n á sọ yín di slave sex. Pé wọ́n kàn máa bá yín sùn gbé ẹrú. Ṣé wọ́n ti ń ṣe báyìí? Ìgbà tá à ń sọ 2015 2016 wọ́n ní kò lè ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀ sí àbí ò ṣẹlẹ̀? Òun là ń gbárùwò lókè Ògùn. Káàkiri Yorùbá la ti ń rí báyìí. Gbogbo ohun tó ń kọ sínú ìwé yẹn, tó bá rí ìwé yẹn, ìwé ẹyọ kan náà ni, leaflet kan náà ni, tó bá rí ohun tó wà ń bẹ̀, wàá rí i pé gbogbo ohun tó ń kọ síbẹ̀ ní 2015-16 òun náà ṣe lọ́wọ́ ń sìn. Ṣé ìwọ náà sì máa lajú wò ó? Àbí torí pé ambition 2023 ẹ̀mí tó bá gùn ní máa ń rí nǹkan tẹ̀ ń sọ yẹn. Wọ́n ti ṣe tán láti pa yín. Bó ti wù kó làwọn security yín gan ni wọ́n ń fún lówó tí wọ́n yanjú yín dànù. Bẹ́ẹ̀ ni báwọn dẹ̀ rí security yín lò, wọ́n ra nǹkan tó súnmọ́ yín tí wọ́n fún lówó tí ó fà sí rí hàn wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá, tó bá jẹ́ pé ní tòótọ́ àjọ ọmọ ojúlówó Yorùbá, Ọlọ́run ti fi àlàálẹ̀ fún wa o. Ọlọ́run ti fi àlàálẹ̀ fún wa. Káwa náà dòmìnira. Wọ́n tó dára nìyẹn o. Ẹ já gbé bẹ̀rù sọnù, ká gbé gboyà wọ̀. Ọlọ́run wà pẹ̀lú wa o. Ọlọ́run fẹ́ràn Yorùbá o. Ọlọ́run fẹ́ fi Yorùbá, ó fẹ́ fi develop Africa ni, ló fi fàyè gbà bá wa Awólọ́wọ̀ láti máa ṣe tó ń bọ́ sí tó ń bọ́ sí. Ṣùgbọ́n òun náà wá tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò nílẹ̀ Yorùbá. Ó bọ́ sí, ó kọjá òkè ọya sọ́hùn, ó ń wá wọn kiri níbi tọ́lọ́run ò rán. Ìdí nìyẹn báyìí. Òun gan náà kábàámọ̀ ẹ̀kọ́ tó kú pé òun kọjá ibi tọ́lọ́run rán òun. Yorùbá ìbá ti lọ jìnnà, ṣùgbọ́n nítorí wípé bàbá kọjá ibi tá a rán. Àtúnrẹ́ni bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ kò sí. Kí ló fà á? Bàbá ò fowó òlú sọ̀rọ̀. Àwọn olóṣèlú tí ń fowó òlú kọ́rọ̀ jọ la ní. Ìgbà tí bàbá ń ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá, ìbẹ̀rù wà, ò lè kówó òlú, oníkálukú wọn níṣẹ́. Bàbá ti ní tribune tó ti ń tí newspaper ti ń jáde kóṣèlú tó bẹ̀rẹ̀ ní 1951. Gbogbo àwọn tí ń tẹ̀lé ló níṣẹ́. Ẹlòmíì journalist, ẹlòmíì teacher, ẹlòmíì ó níṣẹ́. Ìyá gan tó jẹ́ ìyàwó gan aṣọ náà ń tà ní gbági àtijọ́. Kò sẹ́ni, kò sí first lady, kò sówó òlú kan tán lù ń pọ́npọ́. Owó tó bá ti dé bá wọn fi ń túlù ṣe ni. Ṣùgbọ́n ní ìsìn òṣèlú kówó wá kánà kílù máa sọ́fà ní. Ẹ̀yin náà tó darapọ̀ mọ́ wọn ẹ̀jọ̀ jìyẹ ni o. Ètò yìí sì máa ní apá kejì, torí àṣírí kan wà tí ẹ ká tú fẹ́ni tó bá kówó òlú jẹ, ní tí máa gbẹ̀yìn ẹ̀. Torí ilé àìsàn ni wọ́n ń kọ́ sára tí wọn ò mọ̀. Owó iléeṣẹ́, owó òlú tí ì ṣe tiẹ̀, wá lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ sí oko sákàǹtì àbó ko fún gba interest. Òun lẹ fi rí wọ́n pọ̀ ní usage. Owó àwọn ọmọ tá fowó ọ̀hún tọ́ gan-an tó yẹ kó falẹ̀ sanjọ́ fún wọn, kán máa gbádùn owó yẹn. Torí owó tán jí, owó olówó, owó ìbànújẹ́ náà fi rán àwọn yẹn náà fi rajà ìbànújẹ́. Owó tẹ́lẹ̀ ọmọ mi wọ́n rówó ń sàn, ṣùgbọ́n owó tán oògùn míì tán rà fẹ́ lò míì náà, tó owó tó yẹ ká fi gbádùn oògùn náà fi ń ra àìsàn tó burú tó lé mí wá gbé lọ lóyìnbó. Ìmí ìgò tún ní rúlà. Ọgbọ́n kọ́ gbogbo májèlé tí ọ̀tá kó sí yín lọ́wọ́, ọgbọ́n ló pè fún yín. Ẹ sáà kó kẹ́lómìnà ráyè kó tiẹ̀. Àìsàn tí ò gbóògùn àti kú ayérayé lẹ́ ń kó. Ẹ lè má mọ̀ o. Mélòó ni wọn ni ò sàṣàn báyìí? Gbogbo ẹni tó kówó lu Nàìjíríà jẹ, èwo ni ò ṣàìsàn nu wọn? Èwo ni nǹkan burúkú kọlù nu wọn? Èwo ni ìmí gan ikú ẹ̀gá kan kú bí adìẹ bútú yẹ sá. Májèlé ni. Ẹ já da dúró bẹ́ẹ̀ náà torí pé àkókò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ já dìde o. Ẹ má dá Sunday Igboho dá o. Kẹ́ lè rìn freely, torí tó bá ní kò ní rí bẹ́ẹ̀ lọ́nà Ìbàdàn sífẹ̀, ọ̀nà Òkè Ògùn kò ṣeé rìn. Ìgbàkígbà níṣẹ́ lè gbé ẹ lọ́bẹ̀. Ẹ já tìlẹ́yìn o. Ẹ́mbásì gbógun tí ọ̀run ó gbógun tí o. Ẹ ń bá gbógun ti Sunday Igboho, ọwọ́ Ọlọ́run ó gbógun tí o. Torí pé ohun tí Ọlọ́run rán, ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run, ẹ má gbógun tí o, ẹ má takò rárá. Torí pé ohun tí ẹ dá lójú tí yín ni ò dá yín lójú. Bẹ́ẹ̀ ni agbára tó ní ó dá lójú, agbára tẹ́yìn ní ò dá yín lójú lẹ́ fi ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ni lẹ́ fi ń ṣe kúbẹ́kúbẹ́ ní káàkiri, ẹ fẹ́ kí kẹ́nìkan kan fọwọ́ ká, ẹ fẹ́ kú. Agbára tí wọ́n dá wọn lójú, a sì ní agbára tó jù ẹ lọ. Jésù sọ fún àwọn èèyàn, ó ní tí àwọn yìí bá panu mọ́, òkúta ó dìde sọ̀rọ̀. Nísìnyí tẹ́ ẹ lè dìde sọ̀rọ̀,
ọlọ́run sì ti gbẹ́ni tí ó lò dìde ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀dọ́ ẹ má fo nìkan lẹ̀ yorùbá tó bá sì ń gbógun tì ọ̀run ó gbógun tì onítọ̀hún àlàáfíà fún yín.